Samuel fowó ọjà ọ̀gá ẹ̀ ta tẹ́tẹ́ ló bá sá lọ nígbà tí kò jẹ. Ìwájú onídàájọ́ abilékọ A.O. Salau tilé-ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Yaba nípínlẹ̀ Èkó ni wọ́n wọ́ ọmọkùnrin ẹni ọdún 24 kan Samuel Meyiwa tó fowó ọjà ọ̀gá rẹ̀ ta tẹ́tẹ́ lọ. Aláròyé gbọ́ pé inú oṣù kẹta ọdún 2023 yìí ni wọ́n gba afurasí ọ̀daràn ọ̀hún sílé iṣẹ́ kan tí wọ́n ti ń ṣe omi inú ọ̀rá Pure Water Company tó wà lójúlé 10 òpópónà Òkúsànyà ní Bàrígà ní Èkó ń bí. Gẹ́gẹ́ bí dẹ́rẹ́bà ọkọ̀ iléeṣẹ́ ọ̀hún ni wọ́n gbà á fún. Iṣẹ́ rẹ̀ ni láti máa fi mọ́tò iléeṣẹ́ náà ta omi fáwọn oníbàárà wọn káàkiri. Ṣùgbọ́n kàkà kí Stephen máa kó gbogbo owó ọjà tó bá pajíṣẹ́ fún ọ̀gá rẹ̀, níṣe ló máa ń lo díẹ̀ lára rẹ̀ láti fi ta tẹ́tẹ́ tí wọ́n ń pè ní ajá ń sáré owó ń jóná, tásìkò ìdajì owó ọjà tó bá tà ránṣẹ́ sáwọn ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún. Ohun tó máa ń sọ ni pé àwọn oníbàárà kò tíì sanwó náà fóun. Aláròyé gbọ́ pé ọjọ́ kan tiẹ̀ wà nínú oṣù kẹwàá ọdún 2023 yìí tó gbé ọjà bíi 1,50,000 náírà 90,000 naira lọ tà fáwọn kọ́sítọ́mà rẹ̀. Kò tiẹ̀ dákọ́bọ̀ ló kéré jù padà fún ọ̀gá rẹ̀ nínú owó náà. Níṣe ló kó gbogbo ọjà náà lọ sídìí tẹ́tẹ́ tó sì fi ta tẹ́tẹ́ tán pátápátá. Nígbà tó máa padà sílé lẹ́yìn tó pàdánù owó ọ̀hún sídìí tẹ́tẹ́ ló bá parọ́ pé àwọn oníbàárà òun kò sanwó ọjà gbogbo tí wọ́n rà lọ́wọ́ òun ni, léyìí tí kò wáyé rí pé kí ọ̀kan nínú gbogbo àwọn kọ́sítọ́mà tó rajà lọ́wọ́ rẹ̀ má sanwó ọjà. Ẹnu pé bóyá yóò jẹ kó fi lè rí gbèsè tó jẹ san padà ló wà tó tún fi gbé ọjà iléeṣẹ́ ọ̀gá rẹ̀ tíye rẹ̀ jẹ́ 1,100 náírà lọ síta nínú oṣù kọkànlá ọdún 2023 yìí tó sì ta gbogbo rẹ̀ tán pátápátá. Lẹ́yìn èyí ló tún yà sídìí tẹ́tẹ́ tó sì tún fowó ọjà ọ̀gá rẹ̀ ta tẹ́tẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Èrò ọkàn rẹ̀ ni pé òun máa jẹ lákòókò náà, ṣùgbọ́n ṣe ló fìdí rẹmi lópin ohun gbogbo. Èyí gan ló mú kí Samuel pa ọkàn pọ̀ tó fi gbé mọ́tò ọ̀gá rẹ̀ jù sílẹ̀ ló bá sá lọ ráúráú. Gbogbo akitiyan ọ̀gá rẹ̀ láti wá a rí ló já sí pàbó tí wọ́n sì lọ fọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá kan tó súnmọ́ agbègbè wọn létí. Kò pẹ́ rárá tí ìròyìn Samuel tún fi kàn pé ó ti ń bá iléeṣẹ́ míì tí wọ́n ń ṣe omi tajà. Lójú ẹsẹ̀ ni wọ́n sì lọ fọwọ́ òfin mú un tí wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejìlá ọdún yìí. Nínú ọ̀rọ̀ ọlọ́pàá olùpẹ̀jọ́ ọ̀gbẹ́ni Òríàbùrè tó fojú Samuel balẹ̀ ẹjọ́ ló ti sọ pé olúwa mi, ẹ̀sùn ìwà ọ̀daràn kan ṣoṣo ní iléeṣẹ́ ọlọ́pàá tó fojú olùjẹ́jọ́ yìí balẹ̀ ẹjọ́ fi kàn án. Ẹ̀sùn ọ̀hún ni pé ó ta ọjà iléeṣẹ́ ọ̀gá rẹ̀ kan ó sì fi owó ọ̀gá rẹ̀ yìí ta tẹ́tẹ́ nígbà tí kò jẹ́ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀ ló bá sá lọ. Gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ nípa rẹ̀ ni wọ́n gbà pátá, ṣùgbọ́n tí wọn kò rí i gbà. Kò sì pẹ́ tó fi tún bá iléeṣẹ́ míì ṣiṣẹ́. Gbogbo ìwà tó hù pátá ní òfin ìlú Èkó kò fààyè gbà, tí ìjìyà sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin. Olùpẹ̀jọ́ sì tọ́ka abala òfin kan láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, olùjẹ́jọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún pé kó ṣíjú àánú wo òun. Adájọ́ gba béèlì rẹ̀ pẹ̀lú 1,100 náírà àti onídùúró méjì tó lórúkọ dáadáa láàrin ìlú. Ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 25 oṣù kínní ọdún 2024. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.